A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ọjọ́ Ìṣẹ́gun ni ilé ìgbìmọ̀ gba ìwé àpilẹ̀kọ láti ọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Tinubu tí ó ń béèrè fún bíbu ọwọ́ lu Ọlá Olúkóyèdé àti Mohammed Ahmad-Jordan gẹ́gẹ́ bí alága àti igbákejì alága fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ. Economic and Financial Crimes Commission (EFCC) igbákejì ààrẹ ìgbìmọ̀ Jibrin Barau ni ó ka lẹ́tà náà fún ìgbìmọ̀. Ọ̀sẹ̀ tí ó kọjá ní Ààrẹ Tinubu ṣe ìkéde yíyan Olúkóyèdé àti Ahmad-Jordan. Èyí ń wáyé lẹ́yìn bíi oṣù mẹ́rin tí ààrẹ jáwé gbélé-ẹ̀ fún alága EFCC àná Abdulrasheed Bawah. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Ajuri Ngelale, yíyan Olúkóyèdé wáyé lẹ́yìn tí Bawah kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ EFCC. Ṣùgbọ́n ọjọ́ Ìṣẹ́gun ni àwọn àjọ Members of the Center for Democracy and Human Rights ti ya wọ ọgbà ilé ìgbìmọ̀ láti tako yíyan Olúkóyèdé gẹ́gẹ́ bí alága EFCC mìíràn. Akọ̀wé ẹgbẹ́ Adébáyọ̀ Ògòrí níbi ìfẹ̀hónúhàn ṣe ẹ̀sùn wípé yíyan Olúkóyèdé tako ìlànà lórí yíyan alága àjọ EFCC nítorí yíyàn sí irúfẹ́ ipò ńlá bẹ́ẹ̀ tako ìbúra tí Ààrẹ Tinubu ṣe láti dáàbò bo òfin orílẹ̀-èdè nígbà ìyànsípò rẹ̀ ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àgbájọwọ́ àwọn òṣìṣẹ́ ti fi gbèdéke ọ̀sẹ̀ méjì ránṣẹ́ sí àwọn gómìnà láti fi bẹ̀rẹ̀ sísan àlékún owó ẹgbẹ̀rún lọ́nà àrùndínlógójì fún àwọn òṣìṣẹ́ láàrin ìpínlẹ̀ láti tẹ̀lé àdéhùn ìbọwọ́lù tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe pẹ̀lú àjọ òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC. Ẹ̀ka ìpínlẹ̀ NLC àti TUC ni ó jọ̀wọ́ gbèdéke yìí ní àná ọjọ́ Ìṣẹ́gun. Wọ́n kọ ìwé yìí ránṣẹ́ fún àwọn gómìnà kí wọ́n bá lè tètè bójútó gbogbo ìgbésẹ̀ tí ó bá yẹ lórí sísan owó tí yóò bu òróró ìtura sí ìṣòro àyọkúrò ìrànwọ́ epo. Àwọn ẹgbẹ́ yìí tọ́ka wípé gbèdéke yìí yóò tẹnubẹ́po ní ọ̀sẹ̀ méjì. Fún ìdí èyí kí wọ́n tètè gbé ìgbésẹ̀. Ìgbésẹ̀ yìí ń wáyé bí Ààrẹ Tinubu ṣe ṣe ìfilọ́lẹ̀ tírílíọ̀nù kan náírà fún ìdílé 15 mílíọ̀nù láti fi mú ìtura bá ràbàràbà tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Ìdílé kọ̀ọ̀kan yóò gba ẹgbẹ̀rún 25 náírà fún oṣù mẹ́ta. Níbi ìpàdé yìí ni Mínísítà fún Ààjò Ará Ìlú Dókítà Betta Edu ti sọ wípé 61 mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò jẹ nínú àǹfààní owó yìí. Ọjọ́ 1 oṣù kẹta ni adarí àjọ NLC àti TUC ṣe àdéhùn pẹ̀lú ìjọba àpapọ̀ wípé bẹ̀rẹ̀ láti oṣù kẹsàn-án ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ sí san ẹgbẹ̀rún lọ́nà àrùndínlógójì náírà fún àwọn òṣìṣẹ́ ìjọba títí wọ́n fi bu ọwọ́ lu òfin owó oṣù òṣìṣẹ́ tó kéré jù minimum wage. Wọ́n ṣe àdéhùn wípé wọn yóò san owó yìí fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ fún oṣù 6 bí wọ́n ṣe gbà wọ́n ní ìyànjú wípé kí àwọn ìjọba ìpínlẹ̀ náà ṣe bákan náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Fàákájà tó ń wáyé ní ilé ìgbìmọ̀ gbọ̀nà àrà yọ lánàá bí Chief Whip Senator Aliu Dume ṣe bínú jáde níbi ìpàdé ìgbìmọ̀ tó ń lọ lọ́wọ́ nígbà tí ó fẹ́ kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio tí wọ́n ní ó kọ̀ láti sọ̀rọ̀ lórí àṣemáṣe ìlànà òfin. Láti lè gbégi dínà awuyewuye ni Akpabio ṣe dá lábàá kí wọ́n tilẹ̀kùn mọ́rí ní ìpàdé. Ṣùgbọ́n wàhálà bẹ́ sílẹ̀ lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ìpàdé ìgbìmọ̀ bí Aliu Dume ṣe bẹ̀rẹ̀ kókó ọ̀rọ̀ lórí ẹ̀sùn wípé Akpabio kọ̀ láti yanjú àṣemáṣe rẹ̀ lórí ìgbésẹ̀ òfin. Udume mẹ́nuba ìgbésẹ̀ lórí àtúnṣí ẹnu ibodè Nàìjíríà sí Niger tí Senator Sumaila Kawu láti ẹgbẹ́ òṣèlú NNPP ẹkùn gúúsù Kánò dá lábàá. Ó ní Akpabio fi ààyè gba ìjíròrò lé lórí láì kọ́kọ́ gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ìlànà òfin. Udume wá ní wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ṣe àtúnṣe lórí àṣemáṣe kí wọ́n tó tẹ̀síwájú pẹ̀lú ìpàdé ìgbìmọ̀. Udume tẹ̀síwájú wípé kò sí ẹni tí ó dàgbà jù láti kẹ́kọ̀ọ́. Ó sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí wọ́n ṣe nínú ìpàdé yìí tí kò lọ pẹ̀lú ìlànà òfin. Akpabio kò tíì jẹ́ kí Udume parí ọ̀rọ̀ rẹ̀ tí ó fi gbá yá wípé kí ó mẹ́nu kúrò lórí rẹ̀.
àwọn ti parí ẹjọ́ lórí rẹ̀, àwọn kò lè padà sí ìdí rẹ̀ mọ́. Láì bìkítà ni Sunday Karimi náà dìde láti sọ̀rọ̀ lórí àkàntì ìgbésẹ̀ mìíràn tí Akpabio dá lẹ́kun lójú ẹsẹ̀. Igbákejì ààrẹ Jibrin Barawu náà gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí, ṣùgbọ́n Akpabio dá lẹ́kun. Èyí ló wá bí ìdùn rẹ̀ nínú, tí ó fi kó àwọn ìwé àti ẹrù orí tábìlì bínú jáde kúrò nínú ilé ìgbìmọ̀. Ìgbésẹ̀ yìí ló jẹ́ kí ilé ìgbìmọ̀ bínú mú ìpàdé wá sí òpin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀sẹ̀ tí ó kọjá ní Sínátọ̀ Ifeanyi Ubah, aṣojú-ṣòfin fún ẹkùn gúúsù ìpínlẹ̀ Anambra, kúrò ní ẹgbẹ́ òṣèlú Young Progressive Party (YPP) darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Party (APC). Lẹ́yìn tí ààrẹ ilé ìgbìmọ̀ ka lẹ́tà tí ó kọ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀, ní alága ẹgbẹ́ APC Abdullahi Ganduje gbà á lálejò. Lára àlàyé inú lẹ́tà ọ̀hún ni Ubah ti sọ ìdí tí ó fi darapọ̀ mọ́ APC. Ó ní èyí dá lórí ìdarí orílẹ̀-èdè, bí ààrẹ Bọ́lá Tinubu ṣe fi ààyè gba àwọn ará ẹkùn gúúsù sínú ìṣèjọba rẹ̀ àti èròǹgbà àti ní ipa lára ìṣèjọba. Ṣùgbọ́n ọ̀pọ̀ ni ó ní ìgbàgbọ́ wípé Ubah mọ̀ọ́mọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kí ó bá lè rí ààyè láti du ipò gómìnà ní ọdún 2025. Wọ́n ní ó fẹ́ fi èyí gbégi dínà àtúnyàn sí ipò akàwé-gboyè Chukwuma Soludo gẹ́gẹ́ bí gómìnà ní ọdún 2025. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Ubah ti jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ wípé òun ní lọ́kàn láti di gómìnà ìpínlẹ̀ Anambra. Bẹ́ẹ̀ ni ó ti du ipò yìí láti ẹgbẹ́ òṣèlú APGA, PDP, Labour Party àti YPP. Bí ààyè bá gbà á ní ọdún 2025 láti ẹgbẹ́ òṣèlú APC, yóò jẹ́ ìgbà karùn-ún tí yóò du ipò lábẹ́ òṣèlú oríṣiríṣi. Ọ̀jọ̀gbọ́n lórí ọ̀rọ̀ òṣèlú tí ó tún jẹ́ agbẹjọ́rò Paul Ezeshi, nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, ṣe àpèjúwe dídarapọ̀ mọ́ ẹgbẹ́ APC tí Ubah ṣe gẹ́gẹ́ bí èyí tí ó ṣe pẹ̀kírẹ̀kí nítorí ìgbìyànjú rẹ̀ àti di gómìnà ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Dókítà Stephen Angbas, tí í ṣe aláṣẹ Lafia Angbas Clinic, ni a gbọ́ wípé àwọn agbébọn ti pa. Ìṣẹ̀lẹ̀ aburú yìí wáyé ní ìrọ̀lẹ́ àná ọjọ́ Ìṣẹ́gun nígbà tí ó ń lọ lójúnà oko rẹ̀ lórí alùpùpù ní ìjọba ìbílẹ̀ Awe, ìpínlẹ̀ Nasarawa. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ṣàlàyé wípé àwọn apanijayé tí wọ́n fura wípé wọ́n jẹ́ adigunjalè ṣá Angbas àti ọlọ́kadà. Angbas dolóògbé nígbà tí wọ́n gbé ọlọ́kadà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mikailu Dahiru dìgbàdìgbà relé ìwòsàn nítòsí. Wọ́n ní ó ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ tí ó gbà. Ọ̀kan lára ọ̀gá òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀, Ọ̀gbẹ́ni Ibrahim, fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ yìí, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé alága kánsù ti fi ọ̀rọ̀ náà tó àwọn aláṣẹ ètò ààbò létí fún ìgbésẹ̀ tí ó tọ́. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀, Rahman Nansel, náà fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ pẹ̀lú àtẹ̀jáde tí ó kà wípé ní ọjọ́ 17 oṣù kẹwàá ní déédéé aago 4 ìrọ̀lẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá gba ìpè lórí ìkọlù ńlá ní ojúnà Jangagan sí Awe, ní èyí tí ó yọrí sí ikú dókítà Angbas Stephen pẹ̀lú ọlọ́kadà tí orí kó yọ. Kọmíṣánná ọlọ́pàá Maiyaki Baba fi ẹ̀dùn ọkàn rẹ̀ ránṣẹ́ sí ẹbí olóògbé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìwádìí tó lọ́rìn láti lè fi àwọn oníṣẹ́ láabi yìí jófin. Kọmíṣánná wá rọ àwọn ará ìlú láti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n bá ní ohunkóhun tí ó lè ran ọlọ́pàá lọ́wọ́ lórí ìwádìí yìí, kí ọwọ́ lè tó àwọn oníṣẹ́ láabi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu yíyan Jalal Ahmad Arabi láti sìn gẹ́gẹ́ bí alága àti aláṣẹ iléeṣẹ́ alámòjútó ìrìnàjò Hajj, National Hajj Commission of Nigeria (NACON), fún sáà ọlọ́dún 4. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ààrẹ Àjùrì Ngilale gbé jáde, ni ààrẹ ti bu ọwọ́ lù kí wọ́n tú ilé ká fún ìgbìmọ̀ àjọ NACON. Ààrẹ Tinubu ti darí kí alága àti aláṣẹ àjọ yìí, Alhaji Zikirullah Kunle Hasan, bẹ̀rẹ̀ ìsinmi olóṣù 3 tí yóò ṣíwájú ìfẹ̀yìntì rẹ̀ gẹ́gẹ́ bí ìlànà òfin.
bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá ọdún 2023 kí ìfẹ̀yìntì rẹ̀ tó wáyé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kìíní ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Bákan náà ni a gbọ́ wípé Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu ìyànsípò Ahmed Aminu gẹ́gẹ́ bí akọ̀wé àgbà àti aláṣẹ Petroleum Technology Development Fund (PTDF) fún sáà ọlọ́dún mẹ́rin àkọ́kọ́. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde agbẹnusọ Àjùmọ̀ǹgìlàlẹ̀ lánàá ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Àbújá. Aláṣẹ tuntun yìí ṣẹ̀ṣẹ̀ sìn gẹ́gẹ́ bí alámòjútó àgbà ní ẹ̀ka tó ń mójútó ètò ẹ̀kọ́, ìdánilẹ́kọ̀ọ́ àti ìṣúná. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí akọ̀wé àgbà àti aláṣẹ Bello Goso kọ̀wé fún ìsinmi ti aláàádọ́rùn-ún ọjọ́ 90 days tí yóò ṣíwájú ìfẹ̀yìntì rẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án. Ààrẹ ti darí ọ̀gá tuntun fún PTDF láti bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí adelé títí sáà rẹ̀ yóò fi bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.